ewúrẹ́ tó wọlé tí òjò bà ó dẹran àmújẹyán, àgùntàn tó wọlé tí òjò bà ó dẹran àmúgbàwẹ̀. Ká má bàa dẹran àmújẹyán, ká má bàa dẹran àmúgbàwẹ̀ ni mo ṣe júbà gbogbo ẹ̀yin ajúnilọ. Ọlọ́run ọba mi, mo wá fi ìbàrẹ̀ dé gbogbo ẹ̀ ládé, ọba tó ju gbogbo wa lọ, ọba tí ò sí tẹ́nìkan lè fẹ́ nìkan ṣe lẹ́yìn rẹ̀. Gbogbo tẹ́nìkan bá fẹ́ nìkan ṣe, Ọlọ́run gbà fún onítọ̀hún ni. Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tí ẹ ti ń wò wá. Ẹ̀yin tẹ́ wà lókè òkun, mo kí yín. Mo wá padà sọ́dọ̀ àwọn tó wà nílé, mo kí gbogbo wa pátá porogodo. Ẹ̀yin tẹ́ wà lókè òkun, ẹ kéré oko bọ̀ wálé o. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin tẹ́ wà nílé náà, èṣù ní gbárí ọwọ́ wa dànù lágbára Ọlọ́run Lódùmarè. Mo wo ètò kan, ṣé mọ̀, ibi tí orí ìkànnì Jugba Master a máa ṣì correct ara wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan. A máa ṣe àtúnṣe sí àwọn nǹkan kan láàrin àwa tá à ń gbòòn sí afẹ́fẹ́ lórí ìkànnì ayélujára àti àwọn tó ń wò wá pẹ̀lú àwọn tó ń comment. Gbogbo èèyàn tó ń wò wá kọ́ ló ń comment, ṣùgbọ́n wọ́n ní nǹkan kan méjì lọ́kàn ní àkókò tí wọ́n ń wò wá bí wọn ò tiẹ̀ dá sí, tí wọ́n comment. Àwọn àtúnṣe yìí máa wà láàrin àwa àti yín. Ẹ má bínú, kì í ṣe gbogbo ẹ̀ la mọ̀, kì í ṣe torí pé a mọ àwọn nǹkan kan, ṣùgbọ́n torí pé a fẹ́ kí understanding, àgbọ́yé kó wà lórí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ láàfin máa ṣe àwọn àtúnṣe kọ̀ọ̀kan lórí àwọn ètò wa. Number one, nítorí àkókò, mo wo show Lady K kan níbi tí ó ti lo iṣẹ́ kan tí wọ́n pe àkọlé rẹ̀, mi ò ní dárúkọ ẹni tí wọ́n fi àkọlé yẹn wé. Ó ní àfìgbà tí wọ́n kó bá lágbájá. Lady K ò sọ̀rọ̀ púpọ̀ tó fi gbé show yẹn sí. Àkíyèsí tí mo ṣe ni pé ọ̀pọ̀lọpọ̀ wa wọ́n mọ̀ pé social media ní tó wà fún, tó yẹ kó wà fún, tá a gbọ́dọ̀ lò fún. Ọ̀pọ̀lọpọ̀ wa kọ́ là ń lò fún, lò fún. Tẹ́ bá wo àwọn òyìnbó tó ṣe kinní yìí, tẹ́ bá wo àwọn page wọn, àwọn nǹkan ìdàgbàsókè ni wọ́n ń ṣe ń bẹ̀. Bí kan sọ bí olè ṣe lè já ilẹ̀kùn ọkọ̀ láì lo kọ́kọ́rọ́, bí kan ó sọ bẹ́ẹ̀ ṣe lè dáàbò bo àwọn nǹkan yín, bí kan sọ pé tó o bá lo eléèmélèé wàá fi fọ ẹ̀yìn abọ́, tó o bá lo ewé ògùn eléyìí á wúlò fún àwọn nǹkan tí wọ́n ń lò fún nìyẹn, ìdàgbàsókè àti ẹ̀kọ́. Tí wọ́n bá ní issue nílùú wọn o, bí mo ṣe ń wò yìí, bóyá ni wọ́n lè máa ṣe bẹ́ẹ̀ drag lọ títí Ọlọ́run sì jẹ́ kí issue wọn pọ̀. Tẹ́ bá wo ìgbà president wọn yìí tó ń dán oríṣiríṣi wò, ṣe bẹ́ẹ̀ bóyá torí pé a kì í wo page wọn dáadáa ni. Bí èrò pa ṣe bẹ́ẹ̀ rí àwọn presenters wọn fún condemnation, bóyá wọ́n ń condemn lọ títí. Ṣùgbọ́n wàhálà tí wọn ò pọ̀ bí wọ́n bá tiẹ̀ ní wàhálà bíi tiwa, torí bí ò pa wọ́n ṣe bẹ́ẹ̀ ní issue. Àwọn agbófinró wọ́n dúró déédéé, wọn gbẹ́bí fáláre, wọn ní àwọn agbésùnmọ̀mí lọ́dọ̀ wọn. Bó bá wà, gbogbo tá à ń sọ yìí, bó bá wà kò pọ̀ torí kò síbi tí ṣe ò sí, kò di nǹkan tí ẹ lè máa jókòó lé lórí tẹ́tẹ́rẹ́. Ṣùgbọ́n tó fà tọ̀dọ̀ wa tí ariwo fi ń pọ̀, pàápàá jùlọ lórí àwọn tó ń ṣèjọba, lórí ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà, lórí ọ̀rọ̀ ẹ̀sìn, lórí oríṣiríṣi, corruption ti pọ̀ jù. Àwọn obìnrin tá ń ṣe gbá, àwọn ọmọ tó ń mu ìmukúmu, ẹ rí i pé àfi bíi pé èṣù dá gbogbo ẹ̀ sórílẹ̀-èdè wa, tápà àwọn ìjọba wa ò sì ká. Gbogbo ẹnu mo fi sọ o, torí pé báwọn agbófinró wa bá dúró déédéé bó ṣe kán dúró, apá àwọn máa ká. A bẹ̀ lọ́hùn fún wọn kọ́lọ̀ dé kápá àwọn ọkà. Nígbà ọmọ obìnrin bá ti ń mu ìmukúmu jù, ṣé àwọn tá à ń sọ tó yẹ kápá àwọn ká yìí, ṣe báwọn náà bímọ?
àìmọye àwọn ọmọ wọn náà tó ti máa wọnú irú wàhálà yìí tí ò bá dẹ̀ tí ìwọ́ tó sì máa wọ̀ ọ́ mi rò pé ó máa dùn mọ́ wọn nú kán máa rí àwọn ọmọ wọn nídìí irú wàhálà báyìí. ẹ mọ̀jà agbára wa lákòókò. Social media wà fún correction, àtúnṣe látọ̀dọ̀ ẹni tó ń sọ̀rọ̀ sí ẹni tó ṣe nǹkan. wọ́n lè bú ẹlòmíì ṣùgbọ́n kò dáa ká máa fi èpè bára ẹni lò. bẹ́ẹ̀ bá bú ẹlòmíì bóyá ó ṣe àìdá, gbogbo wa ò lè gbà wípé ẹni yẹn ṣe àìdá láwọn tó bá jẹ́ tiẹ̀, ṣùgbọ́n tí ẹlòmíì bá lo kíní yẹn lórí péèjì ẹ̀, ẹni tó lù kọ́ ló ní issue, ẹni tó ṣe ni kẹ́ ẹ bá wí. like ọ̀tọ̀ lẹ́ni tó present program yẹn Lady K ìyá lò ní. àwọn kan wá lọ sí abẹ́ péèjì yẹn, àwọn kan correction níbi mo ti bá correction wọlé nìyẹn. Lady K pé Lady K ẹ máa ń sọ̀rọ̀ jù, ẹ̀rọ ti data, ẹ máa ń sọ̀rọ̀ jù kẹ́ ẹ tó go straight to the point. yes wọ́n correct ẹ̀ ni bó ṣe rí lára tiwọn yẹn ni wọ́n ṣe sọ. lára ẹlòmíì ọ̀rọ̀ tó ń sọ yẹn gan-an ni wọ́n fẹ́ gbọ́ àwọn àjàsà ẹ̀. nígbà míì mí náà máa ń like àjàsà ẹ̀, ó lè má bá wọn lára mu, ó máa adjust ni. bí mo dẹ̀ ṣe ń wètò ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ẹ má bully ní èèyàn o, kò sí fún kinní kan o, correction ló wà fún. yes bó ṣe yẹ kó rí nìyẹn. ibẹ̀ láti rí èèyàn kan tó lọ sábẹ́ ibẹ̀ tó ń sọ pé Lady K ṣọ́ra ẹ, fi lágbájá lọ́rùn sílẹ̀, face Yorùbá nation, kí ló kẹ́ o máa tẹ̀. that is ọ̀rọ̀ tí mo fẹ́ mú jáde. ẹni tó kọ́mẹ̀ntì nìyẹn ní ìṣètò àti wàá dárúkọ, ẹ kàn lè lọ confam ẹ ní o máa tẹ. irú ẹni tó kọrú statement yìí, comment yìí, tó bá dijọ́ mi ẹ wá péjì ẹni tó lọ́rọ̀ lọ tó sọ̀rọ̀ gangan, ẹ lọ kọ síbẹ̀ o máa tẹ. tó bá dá yín lóhùn bí ó sì dá yín lóhùn, ṣùgbọ́n nǹkan kan tí mo fẹ́ sọ fún yín, social media wà fún correction, kì í ṣe ká máa bullying. ẹni tó sọ pé Lady K máa tẹ yìí, ẹ bá bíbí léèrè kí ló fẹ́ ṣe fún. instead kó sọ fẹ́ni tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ pé lágbájá ọ̀rọ̀ ẹni wọ́n ń sọ yìí o, ṣé lóòótọ́ ló ṣe gbogbo nǹkan tí ẹni yìí ń sọ pé ó ṣe lóòótọ́ ni. tó bá dẹ̀ jẹ́ òótọ́ ló ṣe, kó dẹ̀ sọ fún un pé dínkù o, kò dáa o. ṣùgbọ́n kò rí tí ò dá ń bẹ̀ nítorí àwọn atinipa ni, àwọn tí ń ba ayé èèyàn jẹ́ ni àwọn ìka ẹ̀dá ni. kì í ṣe pé wọ́n fẹ́ràn Lizzy náà dénú o, wọ́n fẹ́ kó ṣubú láti ara àwọn àṣìṣe tó bá jẹ́ pé ó wáyé tó ń ṣe ni. ẹ má bínú ọtí dákọ̀ ẹ̀ ìyanu ọ̀ṣẹ̀lẹ̀ mi ò fẹ́ dárúkọ torí àbúrò mi dáadáa náà ló náà. kì í ṣe pé mo wà ń bí láti bully anybody. ó yẹ kí a máa tẹ̀lé advice tó bá dẹ̀ jẹ́ pé ó nídìí pàtàkì tó náà fi ṣe òun lóye. ṣùgbọ́n it's not for you commentator, ìwọ tó ń comment láti máa sọ wípé kí wọ́n lọ kẹ́ni ó lọ ṣọ́ra ẹ̀, òun threatening ẹni ẹni, ó ní right láti sọ anything sí ẹ. òun kọ́ ló sọ̀rọ̀. please ẹ̀yin tẹ́ ń comment, ẹ má support èèyàn débi pé ẹ máa ti ẹni yẹn ṣubú. tó bá ní tó ṣe tí ò dáa, ẹ jẹ́ kó mọ̀ ẹni yẹn kọ́ ló sọ̀rọ̀. so social media is to open secret. social media ò bo àṣírí, kò bo àṣírí. ọlọ́ngbọ́n kò bo àṣírí o, ó máa ń tú àṣírí rẹ̀. ìdí tá a fi gbọ́dọ̀ ṣọ́ra fún gbogbo ohun tá a bá fẹ́ ṣe láyé ìgbà tí fóònù dé yìí, àmọ́ túmọ̀ fóònù tó wà lọ́wọ́ wa oore ni tọ́lọ̀ ń ṣe fún wa lórílẹ̀‐èdè yìí, ṣùgbọ́n orí ẹ̀dẹ́ ni fẹ́ni tí ò bá ṣọ́ra ẹ̀. ẹ wo wọ́n sọ ọ̀rọ̀ arábìnrin kan àti arákùnrin kan l'Anambra, ìyàwó ilé tó ń ṣe ìṣekúṣe lọ́wọ́
tí ọkùnrin yẹn dẹ̀ ń ya fídíò ẹ̀. Mo wò ó, àánú ṣe mí díẹ̀. Ṣùgbọ́n obìnrin yìí mi ò encourage n tó ṣe gẹ́gẹ́ bí ìyàwó ilé. Ọ̀pọ̀lọpọ̀ ń bú, ọ̀pọ̀lọpọ̀ ń ṣépè fún. Yes, nítorí pé àṣírí rẹ̀ tú. Kí ló dẹ̀ tú àṣírí yẹn? Phone, social media. That is why we need to be very careful anything tá a bá fẹ́ ṣe. Kódà gan ẹlòmíì kò sí bí wọn ò lè yọ kíní wọn sí ẹ̀gbẹ́ ògiri láàrin ìta láti ṣẹ̀yọ́ pé mo fẹ́ tọ̀. Ẹ ṣọ́ra ń táwọn èèyàn ń wá ṣe content ni. Bẹ́ẹ̀ lòmíì jókòó tí ò jókòó dáadáa kó para mọ́. Wọ́n á gbé fóònù lọ́mọ kan lọ́wọ́, wá ní ó lọ yà wá. Wọ́n yà wọ́n ò yọjú ẹ̀ mọ́. Káyé tó mọ̀ wípé o careless lórí ìjókòó ni yóò ti rìn jìnnà. Social media kì í bo àṣírí o, ó bá ń tú àṣírí ni o. Tó bá dẹ̀ ti tú lẹ́ẹ̀kan báyìí kò tán mọ́ o, àfi tẹ́nìkan kan ò bá ti rí bí ó ṣe wà títí ayé nìyẹn. Kí la arábìnrin ọ̀hún fẹ́ ṣe báyìí? Kí la arákùnrin yẹn fẹ́ ṣe? Torí tí mo gbọ́ ni pé ọ̀rẹ́ ọkọ ẹ̀ ni. Ẹ jẹ́ ká ṣọ́ra. Àwa àtẹni yẹn tá a bá ní gbólóhùn aṣọ, ẹ má jà tó ṣépè fún mọ́. Wọ́n lòun máa ń ṣépè, ẹ má jẹ́ káwa ṣépè. Oríṣiríṣi ni wọ́n sọ. Wọ́n dẹ̀ ní kọ́ mo confirm ẹ̀ kí n má bàa dàbí alábùsí lára àwọn show ẹ̀ kọ̀ọ̀kan. Ọlọ́run á bá wa wọnú ẹ̀. Tá a bá ní tó ń dùn lọ́kàn, Ọlọ́run á bá wa fi òpin sí. Ẹ jọ̀ọ́, àwa tá à ń comment àtàwa tá à ń ṣètò, ẹ já mọ ẹ̀tọ́ wa. Ẹ má jà búlì nára wa. Kẹ́ni tó fẹ́ sọ̀rọ̀ náà kó mọ̀ ọ̀nà tí ó máa gbé gbà táyé òfin ní ibù. Ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ wàá jẹ́ alátìlẹyìn àwọn èèyàn kan, ẹ má torí pé wọ́n jẹ́ èèyàn yín kẹ́ ẹ má correct wọn, kẹ́ ẹ má wá lọ sórí péjì oní péjì kẹ́ ẹ lọ máa gbèjà wọn láì nídìí. Ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ máa bá kiri nìyẹn? Tẹ́ bá torí content, monetization, owó tẹ́ ẹ fẹ́ rí lórí ẹ̀, tẹ́ bá ń hùwà tẹ́ ń hù tí ò dá táyé ń sọ fún yín, ẹ mọ̀ wá gbàgbé monetization ó wáyé, ṣùgbọ́n tẹ́ ẹ ṣe yẹn ò lè kú lórí íńtánẹ́ẹ̀tì títí ayé. Ẹ máa rò mọ̀ káwọn tó dọjọ́ wájú kan ní mọ́mí ẹ̀kọ́ ló ń ṣe báyìí ni, ṣé mọ́mí ẹ̀kọ́ ni wọ́n ló sọ báyìí? Ìtàn àròbá ló máa dà lórí fóònù, lórí social media. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ̀yin abiyamọ gidi tẹ́ ẹ wà lórí social media, ẹ má jà ṣépè mọ́. Ẹ kàn já mọ́ politely, a lè insult èèyàn, polite insult ni wọ́n ń pè. A lè bú èèyàn lọ́nà tó jẹ́ pé ẹnìyẹn á padà ronú, kò ní rí bíi pé àfòǹwọ́lẹ̀ ọ̀rọ̀ tá a máa sọ sí gan. Irú èyí tó sọ pé Lady K sọ ara ẹ fi lóṣì lọ́rùn sílẹ̀, ẹ mọ́ dàkọ̀ mi ìdákọ̀ orúkọ yòókù tán. Anybody can be any that name, anybody ló lè jẹ́ orúkọ yẹn. So mi ṣetán kí ó ṣèṣì ni, mi ò rẹ́dì láti dárúkọ. Ẹni tó bá rò pé òun jẹ́ bẹ́ẹ̀ tí mo bá dárúkọ ẹ̀ kó má bínú, ṣùgbọ́n mi ò dákọ̀ orúkọ yẹn délẹ̀ débi pé èèyàn á sọ pé èmi ló ń bá wí. Àìmọye Elizabeth nígboro ayé ò ní kábàánà wa. Ẹjá bára wa sọ̀rọ̀, nítorí pé ìtò ń rùn kò ní tán mọ́ o. Tàbá torí monetization, owó á tán, èèyàn ló máa kù. Ẹlẹ́kẹta ni mo ti sọ yẹn o, correction, secret, advice. A lè advice ènìyàn lórí social media. Ọ̀rẹ́ wa, tí ìwọ náà ń ṣe ti pọ̀ jù, dẹ́kun. Ọ̀pọ̀lọpọ̀ àmọ̀ràn tí wọ́n gba Lady K tó bá wò ó, á rè ìtọ́jú pé wọ́n ní mo ti lè sọ̀rọ̀ jù, wọ́n ní mo lè sọ̀rọ̀ ní náírà, but nítorí data táwọn èèyàn ń fowó rà, okay, let me reduce it. Ìyẹn sì ń dá ju o máa tẹ́. What is the meaning of o máa tẹ́? Kí ló fẹ́ fi tẹ́ lọ́dọ̀ ẹ̀? Ṣóhun ló ṣe ṣóhun ni, ó lò lórí péjì ẹ̀ ni. Ẹ jẹ́ ká mọ̀ ní tá a máa jàlé lórí. Ẹnìkan sọ pé òyìnbó oníṣòwò tó ń sọ̀rọ̀ yìí, ó lóun ló tó ń bá wí yìí, ẹni tó sọ̀rọ̀ tó ń bá òyìnbó oníṣòwò wí àti òṣèré, ó ń bá wí pé ìyàwó ọkọ ẹ̀ tó jẹ́ ìyáálé, ìwọ ló ràn án lọ́wọ́ o, ìwọ ló jẹ́ kó rí kọ́rọ́nà lọ, ìwọ ló jẹ́ kó rọ́nà lọ.
pé kì í bá ṣe pé òun bù àwọn èèyàn lè mọ́ ṣàánú ẹ̀ bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kọ́ mọ́ jẹ́ mi ni ẹnu mi lẹ́ẹ̀tì gbọ́ gbogbo ẹ̀ mo kàn fẹ́ lo kíní yẹn briefly ni ṣé ẹ mọ̀ pé mi ò kí ń fẹ́ torí data àwọn èèyàn náà ni mi ò kí ń fẹ́ ṣe lo kíní yẹn púpọ̀ ṣùgbọ́n briefly kékeré náà ni màá lò mẹ́ èmi ò mẹ́ni tó ṣe show yẹn o ṣùgbọ́n bí tí mo ti rí ni mo sọ yẹn ẹ jẹ́ kí n lo díẹ̀ kẹ́ ẹ rí ẹ jẹ́ kí n lo díẹ̀ kẹ́ ẹ rí. Ìwọ tó máa ń travel tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá tẹni tí ò lè wọ ọdún kankan mọ́ ayé ẹ̀ wá bàjẹ́ pé sí ayé ẹ̀ wá ṣámálámálá ó yẹ wá tẹni tó ń fò God. Oh Lord, I am very very grateful for you are so for me o àpọ̀lápọ̀ ní ọlọ́run nínú ìgbésí ayé ẹ̀. Lóòótọ́ wọ́n lè máa bá ẹni yìí wí ṣùgbọ́n ẹni tó ń ṣètò yìí náà láwọn ibìkan sọ̀rọ̀ jù ìta ń bá ẹni tí bí wí fún òyìnbó oníṣòwò eléré orí ìtàgé ìta ń bá wí fún lòun náà ń ṣe láti mọ̀ sọ pé ayé ẹnìkan ṣá málámálá a lè sọ wípé wọ́n náà wá wo àwọn ọ̀nà tí ọ̀rọ̀ yìí ń gbà kó bá ẹ̀ Ọlọ́run má jẹ́ káyé èèyàn ó bàjẹ́ àbòsí má ba ayé èèyàn jẹ́ ni ṣe mọ̀ oríṣiríṣi ọ̀nà la lè gba advice ara wa anyway ìtí social media tó wà fún nìyẹn advice correction secret open secret ẹ bá ní nǹkan àṣírí téèyàn méjì mẹ́ta bá ti mọ̀ ẹ lọ ṣọ́ra yín o ẹ mẹ́jà threatening ara wa mọ́ o ẹ já kò lórí ọ̀rọ̀ yìí iléeṣẹ́ Jugba Master Channels náà lẹ ti ń gbọ́ wa Ṣeun Agboola lórúkọ tèmi kí fídíò wa má bàa gọ̀jù Chief Kukẹ ló kọ́ mi Gíwá Aláròyé ààrẹ àfẹ̀dẹ̀jagun ọ̀rọ̀ bàbá Káráfíà tí jẹ́ Jugba Master Jùgbàjọ́ Pastor Skeletti Elele wòs wò bí ẹ ṣeun o.